A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọalọ́runmadẹ. Ọjọ́ Ajé ni gbogbo ifásitì jákèjádò orílẹ̀-èdè bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn oníwọ́ọ́rọ́wọ́ pẹ̀lú ìkìlọ̀ wípé ó ṣeé ṣe kí ifásitì kojú ìyanṣẹ́lódì pátápátá bí ìjọba àpapọ̀ bá kọ̀ àti dá wọn lóhùn ìbéèrè wọn àtọjọ́ pípẹ́. Nígbà tí ó ń bá ìpéjọpọ̀ èrò sọ̀rọ̀, alága ASUU ẹ̀ka Uyo ọ̀jọ̀gbọ́n Ọpẹ́yẹmí Ọlájídé kérora lórí bí àwọn olùkọ́ ifásitì ìjọba àpapọ̀ ṣe ń gba owó oṣù kan náà láti ọdún 16 sẹ́yìn láìsí àlékún pẹ̀lú bí ọrọ̀ ajé orílẹ̀-èdè ṣe dà. Bákan náà ni ó fi ìyàlẹ́nu rẹ̀ hàn lórí bí ìjọba àpapọ̀ ṣe kọ̀ àti parí ìdúnàdúrà pẹ̀lú ẹgbẹ́ wọn láti 2009. Ó ní ẹgbẹ́ wọn kò ní fi ààyè gbà kí ìjọba máa ṣe wọ́n bí ó ti fẹ́. Wọ́n gbọ́dọ̀ mú ìgbáyégbádùn ọmọ ẹgbẹ́ wọn lọ́kùnkúndùn bí ó ti pàṣẹ kí gbogbo akẹ́kọ̀ọ́ tí wọ́n wá fún ètò ìdánwò gba ilé wọn lọ. Bákan náà ni ó lérí wípé ó ṣeé ṣe kí ẹgbẹ́ gùn lé ìyanṣẹ́lódì aláìlópin bí ìjọba bá kọ̀ àti yanjú ìṣòro wọn. Gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma ti bu ọwọ́ lu N104,000 gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù fún àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀. Uzodinma ṣe àfihàn yìí níbi ìpàdé pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ òṣìṣẹ́ ní ilé ìjọba ìlú Owerri. Ìwádìí sọ di mímọ̀ wípé wọ́n ṣe àlékún owó yìí látorí N76,000 sí N104,000. Bákan náà ni wọ́n ṣe àlékún owó àwọn dókítà, àwọn olùkọ́ iléèwé gíga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò pé wákàtí 48 lẹ́yìn èyí tí ìjọba ìpínlẹ̀ Ebonyi náà ṣe àlékún owó oṣù òṣìṣẹ́ tó kéré jù tuntun fún àwọn òṣìṣẹ́ ìjọba kúrò ní N70,000 bọ́ sí N90,000. Kọmíṣánná fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Olóyè Ikeowa Omebe ni ó ṣe àfihàn yìí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn lórí àbájáde ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ NEC. Omebe ṣàlàyé wípé àlékún yìí wáyé láti mú àlékún bá ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ bí ó ti ní lójú ẹsẹ̀ ní àlékún yìí bẹ̀rẹ̀ fún gbogbo òṣìṣẹ́ ní gbogbo ìpele tí wọ́n bá wà. Èyí ló fà á tí àjọ òṣìṣẹ́ Nigerian Labour Congress NLC ẹ̀ka ìpínlẹ̀ Èkó máa béèrè fún N150,000 gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù lẹ́yìn àlékún tí ìjọba ìpínlẹ̀ Imo àti Ebonyi ṣe. Alága NLC ní ìpínlẹ̀ Èkó Ìyáàfin Fúnmi Sẹ́sì ni ó pè fún ìpè yìí níbi ó ti ń fèsì sí ìgbésẹ̀ ìjọba Imo àti Ebonyi. Sẹ́sì sọ fún iléeṣẹ́ ìròyìn náà ní wípé ìdí wà fún ìpínlẹ̀ Èkó láti ṣe àlékún owó oṣù àwọn òṣìṣẹ́ rẹ̀ kúrò ní N85,000 bọ́ sí N150,000 látàrí bí ohun gbogbo ṣe gbówó lórí. Ó ní ìgbésẹ̀ Imo àti Ebonyi dùn mọ́ àwọn nínú nítorí àsìkò ti tó àti ṣe àgbéyẹ̀wò owó oṣù òṣìṣẹ́. Kò yẹ kí àwọn ṣẹ̀ṣẹ̀ máa dúró di ìgbà tí àwọn bá ṣẹ̀ṣẹ̀ ní ìjíròrò pẹ̀lú ìjọba kí wọ́n tó bu ọwọ́ lu àlékún owó oṣù òṣìṣẹ́ ìpínlẹ̀ Èkó. Ìjọba orílẹ̀-èdè United States ti ní kí Ọba Joseph Olóyèdé ti Ìpẹ̀tùmọdù ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ fi aṣọ péńpé roko ọba fún oṣù 64 nítorí jìbìtì $4.2 million owó COVID-19. Ìròyìn jábọ̀ wípé Ọba Olóyèdé àti pásítọ̀ kan láti Nàìjíríà Edward Olúwaṣánmi ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú nínú oṣù kẹrin ọdún 2024 gẹ́gẹ́ bí ẹ̀sùn ní kókó 13 tí wọ́n fi kan àwọn wọ̀nyí. Wọ́n ṣe àgbékalẹ̀ orúkọ olórúkọ láti fi ya owó. Níbi ìdájọ́ ni adájọ́ Christopher Baiko ti pàṣẹ kí ó tú sìn fún ọdún 3 mìíràn lẹ́yìn ìyọ̀ǹda kí ó san $4.4 million owó àtúnṣe restitution. Gẹ́gẹ́ bí ọ́fíìsì fún agbẹjọ́rò ìjọba Northern District ní Ohio ṣe sọ, ọba yìí pàdánù ilé rẹ̀ ní Medina tí ó fi owó jìbìtì gbé kalẹ̀ àti $96,000 tí wọ́n tọpinpin dé ìdí jìbìtì. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní kọmíṣánná fún ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ oyè ní ìpínlẹ̀ Ọ̀ṣun Dòsùn Babátúndé ti ní ìjọba kò lè gbé ìgbésẹ̀ lórí àfihàn orí ẹ̀rọ ayélujára lásán bí ó tilẹ̀ jẹ́ wípé ó ṣeé ṣe kí wọ́n ti rán lẹ́wọ̀n. Ó ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun yóò gba ìwé ẹ̀rí adájọ́ CTC kí wọ́n tó gbé ìgbésẹ̀ lórí àpèrè.
pẹ̀lú bí ọba ti wá ń fi aṣọ péńpé roko ọba báyìí, ìdíje du oyè ti wá bẹ́ sílẹ̀ ní ìlú ìpẹ̀tùmọdù. Orísun ìròyìn kan fìdí ẹ̀ múlẹ̀ wípé láti ọjọ́ 11 oṣù kínní ọdún yìí ni lọ́bìlọ́kòkò ti ń wáyé lẹ́yìn tí wọ́n fura lórí àìsí nílé ọba níbi ètò àdúrà ọlọ́dọọdún tí ẹgbẹ́ àwọn kìrìsìtẹ́nì kan ṣe àgbékalẹ̀. Àwọn afọbajẹ ti ń ní ìpàdé lóríṣiríṣi, ṣùgbọ́n ó ṣeé ṣe kí ìdíwọ́ wà fún wọn pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe yarí wípé ó di ìgbà tí àwọn bá rí ìwé ẹ̀rí certified true copy gbà láti ilé-ẹjọ́ US. Ìjọba ìpínlẹ̀ Ondo ti wọ́gi lé àríyá rẹpẹtẹ láti ọ̀dọ̀ àwọn iléèwé aládàáni nígbà ìkẹ́kọ̀ọ́gboyè àwọn akẹ́kọ̀ọ́ jẹ́lósinmi nursery school pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ junior secondary school JSS. Kọmíṣánná fún ètò ẹ̀kọ́, sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ Ọ̀jọ̀gbọ́n Ìgbẹ́kẹ̀lé Ajíbẹ́fun ni ó ṣe ìkéde yìí ní ìlú Àkúrẹ́ níbi ìpàdé tí ó wáyé pẹ̀lú àwọn olùdásílẹ̀ iléèwé aládàáni jákèjádò ìpínlẹ̀. Ó ní èyí jẹ́ ara ìgbésẹ̀ àti fọ ètò ẹ̀kọ́ mọ́ tónítóní. Bákan náà ni Ajíbẹ́fun ní ìjọba kò fẹ́ àwọn iléèwé tí wọn kò fi orúkọ sílẹ̀ bí wọ́n ti fún wọn ní oṣù 6 láti fi yanjú èyí. Ajíbẹ́fun tún ṣe ìkìlọ̀ tako àwọn tó ń kó akẹ́kọ̀ọ́ rìnrìn àjò ìgbafẹ́ excursion kí wọ́n má ṣe èyí láì kọ́kọ́ gba àṣẹ láti ministry nítorí ìṣòro ààbò. Kí wọ́n má sì fi tipátipá mú akẹ́kọ̀ọ́ láti dúró fún ìkẹ́kọ̀ọ́ lẹ́sìnì lẹ́yìn tí wọ́n bá jáde ilé-ìwé. Ìjọba wá kéde òfin mìíràn tí yóò ran àwọn òbí lọ́wọ́ láti dẹ́kun ìlọ́nilọ́wọ́gbà ọlọ́dọọdún látara ìwé textbook tí wọ́n ń ṣe àyípadà rẹ̀ lọ́dọọdún. Ó ṣàlàyé wípé àbúrò ẹni ṣẹ̀ṣẹ̀ ka kíláàsì kan yóò ní àǹfààní àti lo ìwé ẹ̀gbọ́n rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ìjọba àpapọ̀ ti kéde àlékún owó ìwé ìrìnnà Nigerian passport bí wọ́n ti ní ìgbésẹ̀ yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 1 oṣù kẹsàn-án ọdún 2025. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ àjọ alámòjútó ìwé ìrìnnà NIS AS Akínlábí. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé àlékún yìí wáyé láti mú kí ìwé ìrìnnà túbọ̀ jẹ́ ojúlówó. Àlékún yìí ò ní ìpalára ìwé ìrìnnà tí wọ́n bá ṣe ní Nàìjíríà bí wọ́n ti sọ aláwẹ̀ 32 32-page passport tí ó ní àǹfààní fún ọdún 5 di $1,100 $100,000 nígbà tí aláwẹ̀ 64 64-page passport di $200,000 $200,000. Wọ́n fi kún un wípé àyípadà yìí kò kan ti ilẹ̀ òkèèrè. Aláwẹ̀ 32-page ṣì wà ní $150 nígbà tí 64-page ṣì wà ní $300. Èyí ń wáyé bí mínísítà abẹ́nú dókítà Olúbùnmi Túnjí-Òjó ṣe kéde òfin tí yóò pèsè àǹfààní owó oṣù ayérayé fún àwọn ọ̀gá-lọ́gàá lẹ́nu iṣẹ́, àwọn bíi deputy controller, controller, commandant general títí lọ sókè. Òfin yìí ni ààrẹ Bọ́lá Tinubu bu ọwọ́ lù láti fi ṣe àlékún ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ ìjọba. Mínísítà ṣe ìkéde yìí níbi ó ti ń sọ̀rọ̀ níbi ìpàdé àpérò ọdún 2025 fún àwọn mínísítà. Níbẹ̀ ni ó ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àṣeyọrí mínísítírì wọn àti àsọdájú àfojúsùn wọn fún àfikún agbára àti iṣẹ́ ní gbogbo àjọ ìjọba. Olùdíje du ipò ààrẹ àná láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi ti bu ẹnu àtẹ́ lu ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu lórí ìpinnu rẹ̀ àti ṣe àlékún owó ìwé ìrìnnà Nigerian passport. Ó fi ìyàlẹ́nu rẹ̀ hàn wípé ìjọba ń tẹ̀síwájú àti máa di ẹrù lé ọmọ Nàìjíríà lórí. Obi ní $100,000 tí wọ́n pe ìwé ìrìnnà aláwẹ̀ 32 ti pọ̀ ju owó òṣìṣẹ́ tó kéré jù lọ tí wọ́n tún ń ṣe àlékún ìwé ìrìnnà aláwẹ̀ 64 sí $200,000. Orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Obi kọ sí wípé ìjọba yìí kúndùn nínú àti máa fi ayé ni ọmọ orílẹ̀-èdè lára kàkà kí wọ́n wá ọ̀nà àti mú ìlú dẹ̀rọ̀. Ó ní ìjọba sọ ara wọn di àgbà-lọ́wọ́ mẹ́rìí. Ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ ayélujára Tókẹ́ Mákinwá ti bí ọmọ rẹ̀ àkọ́kọ́, ọmọbìnrin tí ó pe orúkọ rẹ̀ ní Yakira Eliana. Orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Mákinwá ti ṣe àfihàn yìí bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní
àkókò tí inú rẹ̀ dùn jùlọ ní ìgbésí ayé rẹ̀. Ó ní ìbí ọmọbìnrin yìí jẹ́ ìyanu àti gbígbàdúrà. Ìyá ìkókó ní òun ti mọ rírì Ọlọ́run nínú ayé, kì í ṣe wípé òun gbọ́ nípa rẹ̀ nìkan, òun ti bá a pàdé. Mákinwá ní inú òun dùn rékọjá nítorí tí Ọlọ́run gbọ́ tí ó sì dáhùn ẹ̀bẹ̀ rẹ̀. Ìkéde Mákinwá yìí wáyé lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí ó ṣe àfihàn bí ikùn rẹ̀ ṣe yọ pẹ̀lú oyún, àti ìgbà náà ni àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n tẹ̀lé pẹ̀lú ìkíni kú oríire tí wọ́n fi ránṣẹ́ sí i. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.